alhamdulillah. Ìmáàmù tẹ́ ṣe sọ̀láàtì lẹ́yìn rẹ̀ tí ọ̀rọ̀ padà wá kàn rọ̀njọ́ kan tí ìmáàmù wa sọ pé àṣàsí lè múyàn, ẹ̀yin wá ń béèrè pé ṣé eléyìí ò ti túmọ̀ sí pé aláwo ni lè máàmù yín gbogbo sọ̀láàtì tẹ́ ti ṣe lẹ́yìn rẹ̀ tẹ́lẹ̀ ṣé sọ̀láàtì wọn sì jẹ́ ìtọ́ dángájíá tó lè gbà. Wassalatu wassalamu ala rasulillah Muhammad ibn Abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Nǹkan tí òfin ṣẹ̀ríà tó dá lé lórí òun náà ni pé ká máa sọ àkókò sọlá láti máa ṣe gbogbo sọlá ti lákòókò àkókò rẹ̀ gẹ́gẹ́ bí ẹgbàwọ́rọ̀ Abdullahi bin Mas'ud radiyallahu anhu ti ṣe tọ́ka sí. ó ní mo bi anabi sallallahu alayhi wa sallam wípé ayyul a'mali ahabbu ila Allah, èwo nínú àwọn iṣẹ́ ni Allah nífẹ̀ẹ́ sí jù. anabi dáhùn pé as-salatu li waqtiha, ká ṣe sọlá ti lákòókò rẹ̀. nínú ẹgbàwọ́ kan ó ní as-salatu li awwali waqtiha, ká ṣe sọlá ti ní àkọ́kọ́ àkókò rẹ̀. ẹni tí ó pèpè fún sọlá ẹni ìfọkàntán ni wọ́n ròyìn wọn. kò yẹ kẹ́ni tó pèpè fún sọlá tó pèpè kákòókò tó wọlé pẹ̀lú ìṣẹ́jú àyà, kò sì yẹ kó lọ lára fún pèpè lẹ́yìn ìgbà tó ti wọlé pẹ̀lú ìṣẹ́jú àyà. ó yẹ kẹ́ni tó pèpè fún sọlá tó ti wá níbi tó ti pèpè fún sọlá lákòókò rẹ̀ bá ti ń wọlé tẹ̀ wọlé gẹ́lẹ́ kó dẹnu lé pèpè fún sọlá. lọ́nà tó ṣe pé táwa bá mójútó àkókò pèpè fún sọlá ti ní mọ́ṣáláṣí tiwa, táwọn ọmọ ìyá wa mí náà bá mójútó bẹ́ẹ̀ ní mọ́ṣáláṣí tọ̀dọ̀ tiwọn náà, nínú ìlú kan náà, ìletò kan náà, àbá kan náà tájọ wa, a ṣàkíyèsí wípé ẹ̀kan náà ni gbogbo olùpèpè fún sọlá ti ń bẹ̀rẹ̀ sí pèpè fún sọlá. eléyìí tí yóò mú kí ẹni tó fẹ́ ṣe sọláàtì kó ta nídìí kan kó gbéra pa kó gba mọ́ṣáláṣí lọ kó fi lè ba láǹfààní àti ṣe sọláàtì lákòókò rẹ̀. ṣùgbọ́n gbà tí a bá sọ pé àṣàkíyèsí pé lákòókò tá a wà ń bẹ̀ yìí aago kan kù bí ìṣẹ́jú mẹ́ta iná lákòókò sọláàtì zuhur ti ń wọlé, àwa wà ní lọ sí mọ́ṣáláṣí, àwa tá a fẹ́ pèpè fún sọlá àfi láago méjì kù kọ́ta. ó burú ó bàjẹ́ ó sì tọ́ka sí pàṣẹ ní fọkàntán. ẹ jẹ́ kí a máa lo àwọn nǹkan tá à ń gbọ́ àwọn nǹkan tá à ń kà nínú ẹ̀sìn wa ká máa fi ṣe wàhù, torí pé tí yàrá ti ń fi sọláàtì tá à ń fi ń rárí tá à ń fi ń falẹ̀ kò sí nǹkan tá à ní fi rárí nínú ẹ̀sìn Islam, kò sì sí tá à ní fi falẹ̀. tó bá jẹ́ pé ìgbà yẹn lẹ́yìn tó lọ mọ́ṣáláṣí tó ń ta ìdá àtàbúrú tó wà ń bẹ ẹ pèpè fún sọláàtì náà ni, kò sí nǹkan tó ní kẹ́ tó má pèpè fún nígbà yẹn. ṣùgbọ́n gbogbo ẹni tí òun bá ti síwájú máa pákòkò ti wọlé tipẹ́ táwọn tiẹ̀ ti gbàgbé káwọn ṣe sọláàtì zuhur, wọ́n lè máa fi ń ṣàpèjúwe tí ọ̀dà pé ibẹ̀ yẹn wọ́n máa fi sọláàtì rárí ni. ó tiẹ̀ tó bàbá tí ń pèpè fún sọláàtì kọ́ ká àkókò sọláàtì pé ká mójútó kọ́ kákún kankan lórí Olúwa kó mọ́ sọ wá lókè ìbò eléyìí ìjọba. wọ́n ní ẹni tí àwọn ń pa kéèsì rẹ̀ táwọn máa ní mùsùlùmí kó máa mójútó sọlá tí ó sì ti fẹ́ di lemálema fún àkíyèsí táwọn ń pè ní gbogbo ìgbà débi kó fẹ́ máa sọ àwọn lẹ́nu. ó ti ń sọ wípé ṣé ẹ̀yin ti lọ sàárè kábọ̀rì ni ẹ fi mọ̀ pé téèyàn bá mójútó sọlá ọ̀rọ̀ rẹ̀ àtúbọ̀tán rẹ̀ ó burú yó bàjẹ́. tó ẹ̀yin oníwo ti àìgbọ́n ẹni tí yó gọ̀, ẹni wo ti àìlóye tẹni tó ṣe pé làákàrẹ̀ òṣìṣẹ́ dọ́gba, ẹ̀sìn ní wo ti àìkẹsìnkún taláì mẹ́sìn ní kókó, kẹ wá kọ̀ láti máa pàkíyèsí ẹni tó bá kọ̀ láti ṣe dáadáa pé kó máa ṣe dáadáa, láti pàkíyèsí ẹni tí ń ṣàìdá pé kó pa ìdá tì. ọ̀rọ̀ ẹ̀yin ó tún pé ẹ sì tún máa bá sọ̀rọ̀ pẹ̀lú ahọ́n tọ́lẹ̀. Fìràhùnà ń lọ gá àwọn olórí ibú ní ayé ìgbà tiẹ̀, bó tilẹ̀ jẹ́ pé ṣẹ̀tánì aṣíwájú tiẹ̀ ni, ṣùgbọ́n nínú àwọn ẹni tí ń ṣèjọba lé lórí òun lọ gá àwọn yányán nídìí ibú. síbẹ̀síbẹ̀ anabi Musa àti anabi Harun alayhim as-salatu was-salam àwọn olórí ilé àgbà nígbà yẹn. ìgbà tó lọ́wọ́ rán àwọn anabi ńlá méjì yìí sí Fìràhùn, Olúwa ní faqula lahu qawlan layyina la'allahu yatadhakkaru aw yakhsha. nítorí náà tẹ́ bá dọ̀dọ̀ Fìràhùn ọ̀rọ̀ tọ́lẹ̀ ní kẹ́ bá sọ báyọ̀ jẹ́ rántí àbí ọbẹ̀rù Allah. Olúwa ti mọ̀ pé kò ní rántí, ó sì ti mọ̀ pé kò ní bẹ̀rù, ṣùgbọ́n fi ẹ̀kọ́ ńlá ń fi lélẹ̀ fún wa àti ìlànà eléyìí tààtọ̀ téèyàn bá jẹ́ni tó fẹ́ máa pèpè sí ẹ̀sìn Allah. nítorí pé ẹni tí ó jẹ́ olórí ibú tí sì ń hu orí ibú ọmọ ara rẹ̀, ẹni tí ó pè lólórí ibú inú ń retí kí ọ̀rọ̀ lè bá àdìsú àtàyànyàn. so irú ẹni tá à ń pèpè kó ṣe sọláàtì ó náà sáláì mọ̀ pé nǹkan tó dáa tó wúlò tí ó sùn láǹfààní láyé àti lọ́run lẹ́ ń pè ń lọ sídìí rẹ̀. ṣùgbọ́n àṣetọ́ ọ̀nà ẹ̀mọ́ pé kì í fọmọ èèyàn lẹ̀ kì í fẹ́ kí èèyàn sórí rẹ̀, òun ni ó dúró sí lórí gádígádí tí ó máa kọ́ láwọn èdè àlùfàṣà tí ń pè fún yín pé sẹ́yìn ti lọ sàárè rí ẹ̀mọ́ tí máa ṣẹlẹ̀ ń bẹ̀ ni àti ìlọ́bẹ̀ rí a máa mọ nǹkan tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ nínú àkọọ́lẹ̀ tí ó sì yẹ méjì ń bẹ̀. àwọn ò sì fẹ́ kí irú aburú àtàìdá tí máa ṣẹlẹ̀ sáà tó gbélé ayé tí ó ṣẹ̀sìn kó ṣẹlẹ̀ sí wa bí kó ṣẹlẹ̀ sọ́mọ àyà wa. ìdí nu tẹnu òfin nígbà táàkùn máa ṣe àlàyé ní gbogbo gbà tó ń ti gbogbo àbùkù tó ń ti gbogbo àìfinipé ní àìfihànpéyàn tó ń ti gbogbo àwọn àìdá tí wọ́n máa ṣe sẹ́ni tí máa ń pèpè sí ẹ̀sìn Allah. òun ò ní wẹlẹ́yìn nítorí pé àwọn ọmọ èèyàn wọn ò mọ talẹ́ni tó yẹ káwọn fẹ́ràn, wọn ò mọ talẹ́ni tó jẹ́ ni àwọn iná náà ṣe máa ń hùwà bá ń ṣe ń hùwà. ọjọ́ ìgbìndà kìyàmà lọ́pọ̀lọpọ̀ ó tó dàmà láti rí pé àwọn bàbá wọn gbọ́n púpọ̀, wọ́n lè má kéwù ṣùgbọ́n wọ́n gbọ́n púpọ̀. láti rí pé wọ́n máa ń ṣàdúrà kan pé kó lóra kó dákun kó má ṣe wá ládọ́rùn mọ́tọ́. níṣẹ́ tó bá dijọ́ ìgbìndà kìyàmà tó padà hàn sí ọkọ́dà kò ní dijọ́ nǹkó tó mà níjọ́ tó bá kú àti tó bá ti dénú sàárè rẹ̀ ó ti mà ta ló fẹ́ràn rẹ̀ lódodo nílé ayé kó tó di kókó láyé. ẹni tí ń pè ọ lọ sí ẹ̀sìn òdodo ni, ẹni tí ò fẹ́ kó dá lórúkọ papọ̀ mọ́ sápà, ẹni tí ń fẹ́ kó jẹ́ pé ò fẹ̀sìn ráre ó gẹ́gẹ́ ló fẹ́ràn rẹ̀ jù. ṣùgbọ́n àwọn tẹ́ǹjọ́ ń de tẹ́ǹjọ́ ń bo tẹ́ǹjọ́ ń padé tẹ́ǹjọ́ ń tanra yín dànù ìwọ gan fúnra rẹ̀ ló padà mọ̀ pé ọ̀tá mi ni gbogbo àwọn tẹ́ǹjọ́ ń kóra wá káyì ẹ wo ibi tí wọ́n tì mí dé torí pé akóbá ni kì í ya ni. ẹni tó sì fẹ́ pé ọ lọ sí ẹ̀sìn òdodo ó rí pé tí wọ́n bá fẹ́ ṣẹ̀sìn òdodo kò sẹ́ni tó mú lọ tàbí rẹ̀ ọmọ bo ọmọ bàjẹ́ ọmọ fi ṣe yẹ̀yẹ́ ọmọ wò pé orí kan ṣe kan wọn lọ gbégbá wáàzì tó bàbá dijọ́ Allahu Akbar kí máa ṣèyàn bí kéèyàn padà pé ọ̀rọ̀ ẹni tí ń gbọ́n ọ̀rọ̀ ẹni tí mò ń fi ń ṣẹ̀fẹ̀ ọ̀rọ̀ ẹni tí mò ń gbé lẹ́nu sọ̀hún ẹni tí mo pẹ́nu rẹ̀ rùn ya Rabb gbà mí láyè
kí n tiẹ̀ padà lọ tẹ̀ lọ́rọ̀ rẹ̀ kódà kó ṣe tìṣẹ́jú àyà kọ́ wá gbẹ̀mí mi. qala rabbi irji'un la'alli a'malu salihan fima tarakt. Olúwa ní kalla innaha kalimatun huwa qailuha. yóò ní wo Olúwa dákun ẹ dá mi padà dáadáa tí ń ṣe bóyá ń tiẹ̀ rí ṣe nísìn. Olúwa ní kò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹnu lásán ni torí ká kọ́ lórí ibú tí wọ́n ló ṣe náà ló ti ṣiṣẹ́ rẹ̀. Olúwa dákun má ṣe wá lórí ibú. ẹ̀yin èèyàn wa já dín agídí kù ìfẹ́ ẹnu àti tinú mi ní ń ṣe yìí máa padà kó báyàn ni torí pé ẹni tí ń pè ọ lọ sídìí ẹ̀sìn òdodo lónìí ó rí pé ń pè ọ lọ sídìí rẹ̀ kò béèrè owó lọ́wọ́ rẹ̀ ń pè ọ lọ sídìí rẹ̀ kò bú ọ ń pè ọ lọ sídìí rẹ̀ àánú rẹ̀ ní ṣe ó wá wù pé òun bóyá bóun ti ṣe rọra ríran tóun náà ń ṣe ń ṣẹ̀sìn níwọ̀n bá agbára òun kíwọ náà jẹ́ni tí ó ríran bẹ́ẹ̀ kíwọ náà sì máa ṣẹ̀sìn níwọ̀n bá agbára rẹ̀ bó fẹ́ kó ṣe pé àtẹ̀kíní àtẹ̀kejì yín lẹ́jọ́ sórí rẹ̀ wàláhì kò jù bẹ́ẹ̀ lọ. So bí ọba wa jẹ́ pé ọ̀nà wa ló ọ̀nà wa ní nǹkan kan ju pé à ń kàn gbọ́rọ̀ rẹ̀ lọ kò yẹ kó jẹ́ pàbúrú àtàìdá láfi máa pàdé rẹ̀ á máa bo á máa gbé lẹ́nu sọ́n á máa fi dápara á máa fi ṣe yẹ̀yẹ́ á máa pé kò rí kan sí kan gbogbo àwáàzì gbogbo eléyìí kí tún máa padà lẹ́yìn torí pé tó ti wọnú ìwé ìbàjẹ́ rẹ̀ tó gbélé ayé ṣe ó ti wọnú ìwé ìbàjẹ́ eléyìí tó gbélé ayé sọ Olúwa kó jẹ́ kí dáadáa wa kó borí àìdá wa kó sì wá lọ́mọ àlùjánnà. owó yùn owó dráìvà ni kìí sowó ẹni tó wọ mọ́tò torí pé ẹni tó wọ mọ́tò kò wọ mọ́tò ọ̀fẹ́ ó ní láti sanwó ọ̀yà fún dráìvà tó gbé dráìvà náà sì gbé mọ́tò rẹ̀ kalẹ̀ fi sabilillah pé máa wọ̀ lọ́fẹ̀ẹ́ torí ẹ̀ ìyapa lè wọ àárín ọlọ́kọ̀ àti èrò tó gbé nípa iye tí wọ́n san pàtó lórí kálíbà dínà ru eléyìí Islam kọ́ wa pé kó tó di wípé abẹ̀yánṣẹ́ ọ̀dà káti ní àsọkúnná nípa iye tí ó gbà lórí iṣẹ́ yìí tó bá gbé wa débi tí ń gbé wa lọ. tó ó báyà àṣìṣe tó wáyé òun náà ní pé dírẹ́bà ní kó wọlé báyà nítorí sábàbí kan àbí sábàbí mi òun náà lè máa sá fáwọn kan so ló fi ní wọlé wọn á wọ mọ́tò tán ní dírẹ́bà pé iye báyìí lówó yín o àwọn sọ pé iye báyìí ní sàn o kí dírẹ́bà náà sì máa sojú abẹ́ kò pé sọ̀kalẹ̀ sòkèlè náà sì máa wò kó ti gbá tó wì torí ẹ̀ nígbà tí ọ̀rọ̀ bá rí báwọn ẹ̀yin tẹ́ wà nù ọkọ̀ iṣẹ́ ńlá kò ti dọ̀wọ́ tiyín láti jẹ́ kí ọ̀rọ̀ dráìvà àtẹni tó gbé kọjọra wọn kó má bàa jẹ́ pé àjàtúkà ni wọ́n jà. tó ìgbà tí ẹni tí yóò wọkọ̀ níye tó wọ́n san ni tó fi lé dráìvà lọ́wọ́ tí dráìvà sì kọ̀ tiyín ni kẹ́ bá èrò yín wọkọ̀ kẹ́ bá sọ̀rọ̀ lọ́nà tí ó fi fi kún tó bá kọ̀ láti fi kún ẹ̀tọ́ dráìvà ìní pípọ́ gba ẹni tó bá béèrè lálékún bó tilẹ̀ jẹ́ pẹ́nu rẹ̀ ọ̀yẹ kọ́ rán ọ̀rọ̀ lọ títí nítorí tó ti mọ́ gbé láì sàsọkúnná ó túmọ̀ sí pé wọn náà ti ṣetán láti farada gbogbo tí ó bá ṣẹlẹ̀ torí ẹ̀ owó yẹn gbọ́dọ̀ padà sọ́dọ̀ dráìvà tó bá padà sọ́dọ̀ rẹ̀ wàláhì tí ń sẹ́kùnrùn nígbà nǹkan yóò wá lọ tánràn ọ̀ràn tó dá pẹ̀lú ìbúra tí ń bọ̀ akíkan búra lásán Olúwa ní wahfazu aymanakum ẹ sọ àwọn àbúra yín ẹ má sì kàn máa búra jàùjàùjàù ẹ máa kórúkọ Allah lè fẹ́ dá akí dárúkọ Allah lórí eré torí ẹ bóyá búra tó náà ti bú lọ́ka lọ́wọ́ dé òun ló lówó òun bóyá pẹ̀lú dá dráìvà mọ̀ ẹ tún ara bisikíìtì ẹ̀ tún jẹ lójú ẹ̀ ń tẹ̀ sí wọn dá o torí owó rẹ̀ ni oògùn rẹ̀ ní iṣẹ́ rẹ̀ ni kódà kó yan ọmọ pọ̀ tó yẹ tó fẹ́ gbà òun náà ló lówó torí dèrè ìjọba máa bẹ́ẹ̀ sí lé dáàmà Olúwa ràn yín lọ́wọ́ ẹ̀yin lẹ́sàn-án wọ̀ padà fún tí ẹ̀ bá wá máa bẹ́ẹ̀ sí lé dá dráìvà mà owó yìí ẹ̀ mọ̀ ẹ́ fi ṣe sàrà lẹ́ni tó bá ní bùkátà kó lówó akómúládà rẹ̀ lọ bá dráìvà yìí. gbogbo ẹnikẹ́ni títú láti bá mo máa kówó sí báńkì yóò sì jẹ́ ẹni tó ṣe pé ó ń kówó síbẹ̀ pẹ̀lú ìfura nítorí pé ẹ rí i pé ọ̀rọ̀ àwọn báńkì náà ó ti lọ síwájú lóde òní débi wípé gbogbo tọ́rọ́ kọ́bọ̀ tí wọ́n bá fi sínú àsùnwọ̀n rẹ̀ wọ́n kọ́ bó ti ṣe jẹ́ gbogbo tọ́rọ́ kọ́bọ̀ tí wọ́n bá yọ nínú àsùnwọ̀n rẹ̀ wọ́n tún kọ́ bó ṣe jẹ́ tó bá jẹ́ pé wọ́n fi kún owó rẹ̀ ni wọ́n sọ pé bóyá látàrí pé kó owó báyìí sọ́dọ̀ àwọn pamọ́ àwọn tí bá fi èlé iye báyìí kún irú èlé tán láwọn bá fi kún ọmọ pàkọ́lẹ̀ rẹ̀ tó gbogbo àwọn èlé wọn wá kó jáde kúrò nínú àsùnwọ̀n rẹ̀ wọ́n wá bọ̀ lọ́wọ́ rẹ̀ ọ̀nà tó lè gbà bọ́ lọ́wọ́ rẹ̀ náà ni kò fún yàn láì jẹ́ pọ̀ ń retí ládàá ń bẹ̀ àbí kò lò ó láti fi gbẹ́ gọ́tà àbí kò lò ó láti fi kọ́ ilé ìgbọ̀nsẹ̀ fún àdúgbò kí wọ́n máa lò ó ní ti gbogbogbò ó sì lè kọ́ sí mọ́sálásí àmọ́ ní ládàá kan bẹ̀ tó bẹ́ẹ̀ sì sinú dẹ́ máa pé ojú kòkòrò tún wà fáwọn èèyàn ní ìsìn tí báńkì bá sọ fún ọ pé látàrí pé o ní 50 million naira nínú àsùnwọ̀n rẹ̀ so àwọn abọ́ fi interest 750,000 kan lóṣù yìí 750,000 naira sọ pé gbogbo ìdánilẹ́kọ̀ọ́ tó ń gbọ́ gbogbo qala Allahu qala rasuluhu tí ń dé tì rẹ̀ gbogbo ìgbà tá a mọ̀ pé ń ṣiṣẹ́ náà ni so wọ́n wá pé 750,000 naira ẹni tó bá ní mánì kò ní máa gbé owó sọ́wọ́ ọ̀tún kó máa gbé sọ́wọ́ sí kó máa yiri ẹ̀ wò kíákíá ẹni tí wá ọ̀nà láti withdraw owó yẹn tí ó bọ́ lọ́wọ́ rẹ̀ so ṣùgbọ́n ẹni tó yẹ pé tí ló fi ń gbọ́ ọ̀rọ̀ ẹ̀sìn kò yẹ tí ìráyè dọ́kan rẹ̀ wọ́n mọ̀ pé 750 tán àbí kí ni wọ́n rí sí àbẹ́yìn náà tẹ̀ gbọ́rọ̀ ni ṣé irú owó wọn á lè yàn án àbí wọ́n ní kéèyàn bọ́ lọ́wọ́ àbẹ́ tẹ̀ gbọ́rọ̀ ni so títí tí ó fi rí pé wọ́n nàjẹ ni wọ́n nàjẹ nígbà tí ó ti pé nǹkan rọ́ọ̀lù tó ní oṣù rọ́ọ̀lù nǹkan so ẹja bẹ̀rù Allah èèlò 750 ó dà kọjá 750 billion èló ni owó tó ti pa kó àfilẹ̀ sí ọ̀rẹ́ láì jẹ́ wàá kó bá wa táwọ̀ gàù láàrin rẹ ni yọ wá olúwa mẹ́sàn-án wà lórí ìbò torí ẹ̀ owó àlàyé tí báńkì ti ṣe fún ọ owó iye èlé ni o àfikún owó rẹ ni o iye kí o lè jẹ kò bá kéré jù bẹ́ẹ̀ lọ kò bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ ó rí kókó kúrò nínú àsùnwọ̀n rẹ ó sì bọ́ lọ́wọ́ rẹ bóyá kó fi ṣe nǹkan kan nínú àwọn kẹta wíwọ ẹ̀rí kójú àgbàrá ọ̀pọ̀lọpọ̀ kún tí tójò bá rọ̀ ó ń ṣe sábàbí kómi ọ̀yálé lágbàrá ọmọ ya ṣọ́ọ̀bù wá àwọn ẹni tí ọkọ̀ tún àwọn ojú àgbàrá àdúgbò yín ṣe láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé owó yẹn ó fi ká bí ọba tún ká tún fowó kún èyí tó fi kún nìkan lọ́gbàládẹ bákan náà ó rí pé ọ̀pọ̀lọpọ̀ àdúgbò wà láwọn ìlú wa tó ti pé àwọn èèyàn rí bí dáwọ́ tẹ̀lẹ̀ tó yẹ pé pápápápá náà ni wọ́n máa lọ lákọlábò so ìwọ gbé wa àdúgbò pé ó fẹ́ kọ́ ilé ìgbọ̀nsẹ̀ gbogbogbò sí àdúgbò kódà kó ṣe olójúlé mẹ́rin
tó jẹ́ pé méjì ó wà fọkùnrin méjì ó wà fọkùnrin lọ́nà tó jẹ́ pé bílẹ̀ ìbá wọbẹ̀ tó ń jọkùnrin títọ̀ ń bá wọbẹ̀ tó jóbìnrin wọn àti ríra wọn tó ń kálukú ìsẹ́ni tó gbé wá tí ó sì fi jáde tọ̀rọ̀ tó bá ṣe báyìí ó ti bọ́ lọ́wọ́ owó nù àmọ́ má retí ládàá kankan eléyìí jẹ́ bó ṣe jẹ́ ó sì lè bùn yàn àmọ́ má retí ládàá kankan. ìmáàmù tẹ́ ṣe sọ̀láàtì lẹ́yìn rẹ̀ tí ọ̀rọ̀ padà wá kàn ọ̀rọ̀ ńjọ́ kan tí ìmáàmù wa sọ pé àṣàṣì lè múyàn ẹ̀yin wá ń béèrè pé ṣé eléyìí ò ti túmọ̀ sí pé aláwo ni lè máàmù yín gbogbo sọ̀láàtì tẹ́ ti ṣe lẹ́yìn rẹ̀ tẹ́lẹ̀ ṣé sọ̀láàtì yóò sì jẹ́ ìtọ́ dángájíá tó lè gbà. àkọ́kọ́ nínú gbàgbọ́ àwọn ahlu sunnati wal jamaa ìgbàgbọ́ wà lórí pé àṣàṣì ó lè múyàn ó sì lè má múyàn tí ó bá múyàn kò lè dá múyàn yóò múyàn pẹ̀lú yọ̀ǹda Allah tí ó bá sì ní múyàn kò ní jẹ́ kó ń lọ dá má múyàn ṣùgbọ́n kò ní múyàn pẹ̀lú yọ̀ǹda Allah. Olúwa ni wa ma hum bidarrina bihi min ahadin illa bi idhnillah wọn ò lè fi dán wọn ò lè fi ní ẹnì kankan lára àyàfi pẹ̀lú yọ̀ǹda Allah. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ṣáájú kánà pé tó ṣaláìsí wọ́n ṣàṣì ó sì mú ànábì sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ló wá wòsàn nínú àṣàṣì yìí báyìí. tòótọ́ ìnà bá jẹ́ pé orí pẹ́ǹtẹ̀lẹ̀ súnà ànábì sallallahu alayhi wa sallam lẹ́yìn wá gbàgbọ́ pé àṣàṣì gbogbo àṣàṣì kò lè múyàn rárá ó túmọ̀ sí pé ẹ̀ tí ì gbọ́ súnà yìí dáadáa. so Islam kọ́ wa yín ò gbọ́dọ̀ já lásàṣì ẹ̀ sì gbọ́dọ̀ ṣàṣàṣì sẹ́nìkan so ṣùgbọ́n àṣàṣì tí wọ́n máa ń ṣeun ó lè ṣẹ ó sì lè má ṣẹ ṣùgbọ́n kò lè dáṣẹ àfi pẹ̀lú yọ̀ǹda Allah. tó eléyìí jẹba nítorí rẹ̀ ní tìtorí eléyìí tó lẹ́yìn rẹ̀ tí ní àgbọ́yé tó péye nípa ẹ̀sìn ní tìtorí rẹ̀ wá pé ẹ̀sìn sọ láti lẹ́yìn rẹ̀ títí tẹ́ fi mọ̀ pé bàbá ìmáàmù yín náà alásàṣì pàgùn nígbà tẹ́ bá ti máa lálásàṣì pàgùn ìgbà náà lẹ́ni tó lẹ́yìn rẹ̀ mà àmọ́ torí pọ́kàn sọ pé àṣàṣì lè múyàn eléyìí ọ̀tá kò ìmánì kò sì tako pé ahlu sunna ni torí pé nínú gbàgbọ́ àwọn ahlu sunna náà ni pé àṣàṣì lè múyàn ó sì lè má múyàn àti mímú àtàìmú gbogbo ẹni ṣe pẹ̀lú yọ̀ǹda Allah. ẹ wá ní tẹ́ bá lọ hajj tẹ́ dé ẹ̀yin kọ́ lẹ pé wọ́n máa pè yín lálàájì o ẹ̀yin kọ́ lẹ pé wọ́n máa pè yín lálàájá o àwọn èèyàn ni wọ́n kàn ti ka ara wọn máa pè yín ní aláàjì wọ́n ń pè yín lálàájá tó burú àbí òburú kò sí tó burú bẹ́ẹ̀ ẹ̀yin kọ́ lẹ tọrọ èyí sì sẹ́yìn ni wọ́n á pè yín lórúkọ yín gbẹrẹfu wọn ò fà aláàjì aláàjà sílẹ̀ ń bínú torí pé tẹ́yìn bá ti ń bínú bá wọn túmọ̀ sí pé kárí mi lẹ bá lọ hajj oríkì lẹ lọ wá kún orúkọ yín èyí sì pẹ́ lọ sẹ̀sìn bẹ́ẹ̀ ẹ wá kíyèsí ìgbà tó ń pè yín ní aláàjì náà tó ń pè yín lálàájá sínú yín dùn tí wọ́n ti ń dùn yín nínú òun náà tún léwu tó ẹ kíyèsí ara torí pé nǹkan tó lè sọ iṣẹ́ èèyàn tó bá ń tẹ́ yóò jẹ́ pé ń tọ́ yẹ kó lóòrìn ní ládàá yóò àdìpé yàn ń fọwọ́ ara rẹ̀ ń fi ń bàjẹ́ kéèyàn ṣọ́ra fún àtàtàrí eléyìí ń pa kíyèsí àwọn ọmọ ẹ̀yà nínú ẹ̀sìn Islam tẹ́ bá lọ sí hajj ẹ mẹ́jọ já sí pé oríkìlẹ̀ wà lọ iṣẹ́ hajj ọ̀gá púpọ̀ Olúwa máa tàtàrà rẹ̀ ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ fún yàn tó bá jẹ́ pé oríkì ni mò ń wá lọ kí n kúkú jókòó lé kọ́ lọ́jọ́ yìí kan lọ́dọ̀ ọba àlùyìn ìmáwùlẹ̀ wá oríkì rọ̀ kan lọ so kéèyàn lọ ṣẹ̀sìn kó sì ṣe dáadáa yóò ṣàǹfààní Olúwa yóò ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ fún pàápàá jùlọ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké gbogbo ètò ti síwájú gbèsè ayé rẹ̀ tó eléyìí jẹba wọn ní táwọn bá bímọ táwọn sọ Mẹ́kà táwọn sọ ní Al-Madina táwọn sọ ní Arafa táwọn sọ ní Mina táwọn sọ ní Muzdalifa táwọn sọ ní Jurf so àwọn orúkọ lónìí orúkọ tẹ́ lè sọ mọ́ pọ̀ àbùkátà sẹ́dá gidi kọ́ ni wọ́n máa fi sẹ́sìn èsà gidi ni wọ́n máa fi sẹ́sìn ìmà lọ́la dín ní ọgbọ́n ògbé sẹ́dá ọmọdé máa ti sọ bẹ́ẹ̀ àpè kan pààrọ̀ rẹ̀ àmọ́ màmí ìtẹ́ bá bí ẹ máa bí àwọn olùmọ̀ ẹ máa bí wọn wọ́n fẹ́ sọ ọmọ ló kọ báyìí tó da àbókù díẹ̀ káàtó àbọ̀ da ètò da jùlọ wà so bó ṣe yẹ ká máa ṣe nù kó ló wá kó fi wá mọ̀nà ó kàn dùà training wo lẹ́yìn ṣe fọmọ yín irú ilé ẹ̀kọ́ wo lọ́mọ yín lọ irú àwọn ta lọ́mọ yín bá rìn láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ gbésí ayé rẹ̀ tó wá rí pé ọ̀rọ̀ kì í ṣàdédé wọ́ àfi kó jẹ́ pé ọlọ́rọ̀ náà lọ́mọ́rọ̀ rẹ̀ gbàbí tó ti wọ́ tó bá wá wọ́ tán àwa máa sunkún àwa máa ṣèṣe pàǹwá kan sànù wa tó ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ilé-ẹ̀kọ́ wà tó ṣe pé ọmọ wa lè lọ jẹ́ pé ẹ̀sìn rẹ̀ yọ̀ọ̀bẹ̀ lábẹ́ ààbò ọmọlúwàbí rẹ̀ yọ̀ọ̀bẹ̀ lábẹ́ ààbò ìtìjú rẹ̀ ò ní sọnù àmọ́ àlè máa sọ pé ilé-ẹ̀kọ́ yẹn kò standard tó àwọn ẹni tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn smart tó gbogbo irú àwọn nǹkan wọ̀nyẹn àwa máa àwọn mẹ́ran wa á lọ fi há ìkòkò lẹ́nu ìgbà tá a wá padà dé àwa rí pa àbẹ̀ràn lẹ́nu kókò máa à ń fapá jánu à ń bínú tó ó dájú wípé béèyàn bá mọ́ ọmọ rẹ̀ lọ síbi tó ti bá tiẹ̀ jẹ́ títí ẹ bá bàjẹ́ kò yẹ ká fẹjọ́ sùn kò sì yẹ ká pariwo torí eléyìí jẹ́ ti gbogbo àwọn òbí tírú àdánwò bẹ́ẹ̀ ò tí ì ṣe wọn torí pé gbàjò káàrí ìkànnà èyí táwọn ń ṣe ní ìsìn wọn fẹ́ máa rí ìkànnà gbàjò èyí ó ti gbìyànjú yóò ti sapá sasẹ tiẹ̀ láti pilẹ̀ tó ń gbà tẹ́yìn bá wá gbìyànjú ẹ fi yókù lẹ̀ fún Allah kẹ́ máa ṣàdúà torí ẹ̀ ó tún wá bá ní kò tí ì bàjẹ́ irú ọmọ yín náà ní ìṣètọ́ takú wọn lé tó ní ẹni tó ń fẹ́ fẹ́nu tó bá yẹ pé ibi tí wọ́n wà kò bá jìnnà púpọ̀ wọ́n gbìyànjú láti mú ọmọ wọn lọ bá àwọn olùmẹ̀sìn Islam tí wọ́n bá wà nítòsí wọn tí wọ́n bá bá ọmọ yìí sọ̀rọ̀ wọ́n pe àkíyèsí rẹ̀ lọ sí di aburú tó wà nídìí ìgbésẹ̀ tó fẹ́ gbé àti bí irú ìgbésẹ̀ tó fẹ́ gbé ó sì lè jẹ́ sábàbí kátòbọ̀tà ó burú kó bàjẹ́ kó má dà Olúwa kó má jẹ́ àtòbọ̀tà ó burú kó má jẹ́ ó bàjẹ́ kó má jẹ́ kí àtòbọ̀tà ó jẹ́ tí ò ní dà so nígbà táwọn olùmọ̀ yìí bá sọ̀rọ̀ insha Allah ó súnmọ́ ó jẹ́ pé yọ gbọ́ yọ gbà ó sì lè má gbọ́ níjókòó ẹyọ kan wọ́n tún lè padà lọ pẹ̀lú àṣẹ Allah yọ gbọ́ yọ gbà lókun ìgbà tó bá pọ̀ máa mùsùlùmí ni tó sì jẹ́ pé ń sẹ́sìn kìí ṣe pé nǹkan jẹ́ mùsùlùmí lórúkọ lásán bí kákan sọmọ ní Rafa àbí kákan sọmọ ní Aisha àbí kákan sọmọ ní wọ́n ti pè Khadija àwa gan fúnra ara wọ̀ ká àlùwàlá máa lọ́wọ́ rí dèpòdépò páàrí pé ń tẹ̀ ń ṣe sọ̀láàtì tó bá jẹ́rú rẹ̀ ìwàhálà tí wọ́n ṣe òní kéré o àmọ́ tó bá jẹ́ pọ́nmọ́ tí ń ṣẹ̀sìn tẹ́lẹ̀ náà ni ẹ mú tó àwọn olùmọ̀ nípa ẹ̀sìn lọ tí wọ́n bá sọ̀rọ̀ wọ́n sì bá sọ̀rọ̀ pẹ̀lú kìtàbù sunnah insha Allah yọgbọ̀ yọgbà tó bá yẹ pé ìwọ tí wọ́n kówó fún kìí ṣe wọ́n ní sábàbí
tó fi ń di wípé gbèsè wọnú owó tẹ́jọ́ dàpọ̀ tó ẹjọ́ pín òfò tó wọnú rẹ̀ ni àmọ́ tó bá pé wọ́n bá lọ ṣe sábàbí tí nǹkan yìí fi ṣẹlẹ̀ Allah ràn ọ́ lọ́wọ́ ìwọ náà ló gbé gbogbo òfò tó wọnú rẹ̀ ẹ̀rí pé lápèjú àwọn tí ń sin ẹja yẹn àwọn mọ wípé omi iná ni ọlá rẹ̀ náà lẹ́jà fi ń mí tó omi yìí sì bùkátà ká máa pààrọ̀ rẹ̀ látìgbàdégbà ìwọ náà wá dágunlá sómi tí àwọn ẹja ń bẹnu ẹ̀ omi yìí fi di nǹkan tó ṣe wípé ó ti ṣe rí kò fún àwọn ẹja láǹfààní àti mí dáadáa kò sì fún wọn láǹfààní àti lè máa jẹ oúnjẹ tẹ́ ń dá sí ilé wọn dáadáa so ẹja wa rí mísímísí kàkà kan dàgbà wọn kàn dàgbà sí pé wọn ò kú gbogbo wọn ò ju tẹjú má lejò lọ tọ wọn wá di pé ìgbà tó ti yẹ kó ti tóbi tó àtẹ́lẹwọ́ wọn wá ń kó tẹjú má lejò tọ gbogbo ẹ padà já sófò Allah ràn ọ́ lọ́wọ́ wọn náà lọ máa san gbogbo ẹ tó bá dìgbà mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ àmọ́ tó ti pọ̀ ń pààrọ̀ omi òun ṣe gbogbo ẹ àwọn ẹja yìí mísímísí náà ni so ọ padà já sófò àjẹpẹ́jọ pin. nínú ayatul mudayana eléyìí tó wà nínú suratul baqara tó jẹ́ aya tó gùn jù nínú al-Qur'an قلوا أيلداني فاستشهدوا شهيدين من رجالكم فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء أن تضل إحداهما فتذكر إحداهما الأخرى قلوا أن يقوى عملاني مجي ثم جاري سيوتين بانجون يارين تابع لي وقوم قوى قوني مجي قلوا أن يجب أللوا قوني كانتو بني مجي ìdí tá a fi sọ pé nígbà tó ọkùnrin ọba pé méjì kóbìnrin ó pé méjì pẹ̀lú ọkùnrin kan òun náà ni pé obìnrin kan lè gbàgbé kóbìnrin kejì ó lè bá aràn létí Olúwa Ẹlẹ́dàá wa ó ṣe lófin bá wọn ṣùgbọ́n ǹjẹ́ tá a bá wá yára wa lówó tá a pẹ̀lẹ́rìí sí ṣé a ríra wa yá lówó àbá àti yára wa lówó àti yára wa lówó kí wọ́n á ní ẹlẹ́rìí jẹ́ ń bẹ̀ àwọn olùmọ̀ sọ pé àṣẹ eléyìí tó wá níbi tẹ́ẹ̀bà yára yín lówó ẹ̀pẹ́ lẹ́rìí sí kìí ṣe àṣẹ túláàsì dandan amúrọ̀n irshadi àṣẹ wípé ẹ tẹ̀lé dáadáa bẹ́ẹ̀ fún yín ni tí ẹ bá kọ̀ láti pẹ́ lẹ́rìí sí àìwá náà lọ́ọ̀dà sunkún wọ́n náà ti sọ́nù béèrè nísìn ó ní tí ìwọ bá yáyàn lówó tó pẹ́ lẹ́rìí sí torí pé wọ́n fáriwo wọ́n fẹ́ yáyàn lówó lẹ́kọ̀ọ́ kọjá pé Mẹ̀dúgùrí láti gbọ́ pé lágbájá yá dóòlà lówó torí ẹ̀ ńlẹ̀ ṣe lóko òru ọ̀wá tí wọ́n sọ àsọtẹ́lẹ̀ pé àgbà tó bá kú ọ san owó rẹ̀ fáwọn mọ̀lẹ́bí rẹ̀ àkàìsán yóò sanjọ́ gbẹ̀ndà kìyàmù ẹni bá ti mọ̀ pé tí wọ́n bá sanwó wọn gbàǹjọ́ gbẹ̀ndà kìyàmù wọn ò sì ní pariwo kò sí wàhálà mi àwọn àwọn tó wá jókòó dọ́kọ̀ ayẹlẹ ẹni tí wọ́n yá lówó ní ìjà nǹkan bọ̀ tẹ́lẹ̀ nǹkan bá mi yẹn ṣe wà nù torí pé kó tó di pé wọ́n rówó yá lọ́dọ̀ rẹ̀ ẹni rẹ̀ ni wọ́n tówó rẹ̀ bá ti bọ́ sọ́wọ́ wọn wọ́n fi àwọ̀ oríṣi kejì hàn nínú wà wọn Olúwa wa fẹ́ kó jẹ́ pé àwọ̀ àìgbọ́ra ẹni yé ìjà ní nǹkan tí ó máa ṣẹlẹ̀ láàrin yín látàrí owó ni ló ti fòfin lélẹ̀ wọ́n á ní òfin tó fi lélẹ̀ kò bá wọ láàmú láti tẹ̀lé ṣe bó sì máa retí owó rẹ̀ ń jọ gbẹ̀ndà kìyàmù so eléyìí ń jẹ́ bó ti ṣe jẹ́ torí ẹ̀ ká tẹ̀lé àṣẹ ńlọ dájú ká pẹ́ lẹ́rìí sí ẹ rí gbogbo ó tàn yára wa níṣẹ́ ni máa ń di iṣu atayanyan nítorí kò sẹ́lẹ̀rì kò lẹ́lẹ́rì èèyàn mélòó ní bẹ̀rù Allah wọn á ní Allah lẹ́lẹ́rì láàrin wa òwí ẹlẹ́rìí náà àmọ́ ṣé gbogbo èèyàn ní bẹ̀rù rẹ̀ kì í ṣe gbogbo èèyàn ní bẹ̀rù rẹ̀ tó rẹ̀ bá ti bọ́ sí lọ́wọ́ tán yóò sọ pé òun ọ̀jọ́ lówó ni kọ́dọ̀ tún lè sọ pé nígbà tó bá tún sin lówó wọn lù ọ́ bí kókó bí yíyẹ so ẹbẹ́ nìkan ni wọ́n sọ fún wa lù kàn ọ̀ya owó òbítíbitì owó lọ́yà lọ́dọ̀ ẹnìkan ó náà sì gbàgbọ́ ló kọ pé sí láàrin mi àti lágbájá láàmú kọ̀wé láàmú wẹ́lẹ́rì tó ṣùgbọ́n ẹni tó lówó yìí nígbà tá àsìkò àti sanwó tó ẹni tó yáwó ọ̀sanwó kọ̀ dákẹ́ wọ́n wá sọ fún gbogbo èèyàn yìí tó bá ti ṣe láti bẹ̀rẹ̀ wọ́n wá sọ fún gbogbo èèyàn pé lágbájá jẹ mí lówó kò sì fẹ́ sanwó mi ẹ bá ń bá sọ̀rọ̀ oníwáwí ẹlẹ́yìn wí kọ̀gbọ́kọ̀gbà títí ó fi wá sọ olówó yẹn wá sọ pé a jẹ́ pé wọ́n sanwó mi jọ̀gbìn dàlùkìyàmù ẹni tí ó wá yáwó wá ní ìjọ̀gbìn dàlùkìyàmù nǹkan lọ́bùn làmù tó bá jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ pé láyé yìí ò gbọ́dọ̀ tún sìn lówó mà torí pé a ti sọ pápá dín jọ̀gbìn dàlùkìyàmù má sì sọ àsọlẹ̀ fáwọn ọmọ rẹ pé mo jẹ́ olówó torówó ètè mi jẹ́ ọjọ́ ọ̀gbìn dè nísàn subhanallah àwọn èèyàn mi tún láyà wọ́n láyà lórí ọ̀ràn àdá tó ẹja bẹ̀rù Allah kí ló tiẹ̀ fẹ́ yáwó sí gan kí ló fẹ́ yáwó sí jọ jásí pé túláàsì dandan ń ló mú ọ tó ń fi yáwó kò péyàn kéèyàn máa yáwó kò péyàn kọ́dà gbogbo bó tilẹ̀ òkè pàjọ́ tó bá lè gbìyànjú tọ́rọ̀ náà mi yàtọ̀ sí pọ̀ ń yáwó ó ti dáa jù torí pé ẹni tó bá yáwó ó rí i pé ìyẹpẹrẹ ló fi ya ó sì lè yáwó lówó kó tún máa ná tẹ̀rín tọ̀yàyà ṣé bó lówó ni o lè jẹ́ pé níjọ́ tó wà àti sanwó bá tó tọ̀ bá lówó ó tún lè gbé mókè ìwọ́ owó àfìgbà táyé dá yóò dájú torí délé ẹja bẹ̀rù Allah kí ló fẹ́ yáwó fún tó bá karangida torí pé máa yáwó náà ni má yá dùn tó bùkátà lọ sì máa sànà gbogbo bó ti ṣe tètè rówó san ọjọ́ tó ọ̀dà gan tó tẹ́ bá ti rí tẹ́ni ẹ̀pẹ́ lẹ́rìí sí owó tó fẹ́ yá yìí tí ara ẹni tó fẹ́ yáwó tí ara rẹ̀ yá gágá tó kàn rẹ̀ ọ̀bàjẹ́ àmì pé yóò fẹ́ san ni àwọn ẹlẹ́bàá ti sọ pé pẹ̀lẹ́rìí sí àbá rìn mí sí yín ẹ̀tún tó àṣírí mi ẹ ti máa mọ̀ pé eléyìí ó léwu ẹlòmínà lè sọ bẹ́ẹ̀ tó san o àmọ́ àpẹẹrẹ ni tó yẹ wíwó fún wọn náà ní ìfura kó fi mọ̀ pé irú eléyìí kọ́ ló yẹ kó yá lówó rẹ̀ náà. bẹ́ẹ̀ bá wọ mọ́ṣáláṣí ẹsẹ̀ yín ọ̀tún lẹ́ẹ̀ma tẹ̀síwájú bẹ́ẹ̀ bá jáde ń bẹ̀ ẹsẹ̀ òsì lẹ́ẹ̀ma tẹ̀síwájú àtòdìjẹ́ eléyìí onílé ìgbọ̀nsẹ̀ àti pápá tẹ́tí lọ sí ìgbọ̀nsẹ̀ àti àyè tẹ́ǹtì ń tọ̀ tẹ́ bá fẹ́ wọ gbogbo bí tẹ́tí fẹ́ sẹ́gbìn yìí ẹsẹ̀ yín òsì lẹ́ẹ̀ tẹ̀síwájú ìgbà tẹ́ bá sì jáde ń bẹ̀ ẹsẹ̀ ọ̀tún lẹ́ẹ̀ tẹ̀síwájú ṣùgbọ́n mo fẹ́ wọlé mo sì fẹ́ wọ ìyàrá tí mo ń sùn eléyìí ṣẹ̀ríà ò sọ pé ẹsẹ̀ kan pàtó ní kẹ́ tẹ̀síwájú èyí tó bá wù yín nínú ẹsẹ̀ náà ní kó síwájú ìgbà míì àti wọlé àti wọ yàrá ó ní í ṣe pẹ̀lú ìhà bíi tílẹ̀kùn gan wà
ó ṣeé ṣe kó jẹ́ pé bílẹ̀kùn lẹ́yìn ti ṣe wà ẹsẹ̀ ọ̀tún yín ní ọ̀kọ̀ọ̀kan máa wọlé, ó sì ṣeé ṣe kó jẹ́ pé ẹsẹ̀ òsì yín ní ọ̀kọ̀ọ̀kan máa wọlé, ó sì ṣeé ṣe kó jẹ́ pé bílẹ̀kùn ti ń ṣe wà àǹfààní wà fún yín láti ṣẹ̀ṣẹ̀ tó bá wù yín láti gbé wọlé, àmọ́ ṣẹ̀rí àkọ́ dá sí yín èyí tó bá wù ọ́ ni kò fi wọlé, àmọ́ má wọlé rẹ láì ṣàdúà tó bá ti wọlé ó ṣàdúà, eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. Naam. Jazakumullahu khairan wa ahsana ilaykum. 08024481441 08024481441 +234 7067781514 +234 7067781514. lẹ́yìn ní àwọn tí wọ́n pèpè síwájú kí àsìkò sọ̀láàtì kó tó wọlé lẹ́nu bẹ́ẹ̀ ni àkókò sọ̀láàtì náà wọlé pé ṣé ìpèpè tán pè yẹn ó ti tó àbí ó bùkátà káwọn pè ní. wọn pè nǹkan kan wọn kàn gbára gbóná ni wọn kọ́ bá ń ṣe ń pè ní. lópin ìgbà tó bá jẹ́ pé àkókò tí wọlé tẹ̀ ń fi ń pèpè fún sọ̀lá ọ wá wọlé báyìí bẹ́ẹ̀ àpèdànù lásán ni. wọ́n dàbí ẹni tí ń ṣe sọ̀láàtì náà ni àkókò sọ̀láàtì ò tí ì wọlé àkókò wa tó bá eléyìí náà àṣedànù ni sọ̀láàtì rẹ̀ yóò tuntun bẹ̀rẹ̀. irú ẹ̀ ní láwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ààyè ní Nàìjíríà nísìn àwọn èèyàn máa ń sanwó fún àwọn ilé rédíò wípé kí wọ́n máa pèpè fún sọ̀lá tákòókò sọ̀láàtì bá tó àwọn síbẹ̀ àwọn fi ń wá ládàá bóyá fúnra wọn bóyá fún bàbá wọn àbí ìyá wọn tó ti kú. sọ ẹ wá rí i pé nígbà míì àsìkò tí wọ́n ń gbé ìpèpè sí sọ̀láàtì yìí sí ẹnu ẹ̀rọ àkókò ti tó bí àpèjúwe nísìnyí wọ́n lè sọ fún wọn pé àkókò asr ó ń wọlé lágogo 4 ó kọjá ìṣẹ́jú 9 agogo 4 ó kọjá ìṣẹ́jú 9 ilé rédíò tí wàá gbé ìpèpè yẹn sí gẹ́gẹ́ bí àkókò tó sílẹ̀ lọ́dọ̀ tiwọn lágogo 4 kù ìṣẹ́jú 10. so ìtanijí wo ni bẹ́ẹ̀ni kan bá fi lè dìde lásìkò yẹn tó lọ sàlùwàlá tó ń ṣe sọ̀láàtì àṣedànù ni. so ẹ sì mọ̀ pé àwọn mọ́sálásí mi wà tó ṣe pé àwọn bàbá tí ń pèpè fún sọ̀láàtì ń bẹ wọ́n ti dàgbà díẹ̀ táwọn bá gbọ́ nínú rédíò pé wọ́n pèpè fún sọ̀lá kò sẹ́ni tí ó lè dá bàbá dúró bàbá ó pè dandan náà ni ẹ bá lákòókò tí wọlé pé táwọn gbọ́ nínú rédíò ńkọ́ tọ̀ eléyìí ẹ máa máwọn èèyàn ṣiṣẹ́ tó bẹ́ẹ̀ yẹn onílé rédíò táwọn èèyàn sanwó fún yín pípé tásìkò sọ̀láàtì bá ti tó ẹgbẹ́ ìpèpè sí sọ̀láàtì sí ẹ máa rí pásìkò tó gan kó tó di pẹ́ gbèsè ó sì ti rọ yín lọ́rùn gidigidi ní ìsìn láti máa àsìkò owó gan lásìkò tó torí pé gbogbo ẹ ti wà online ìlú tẹ́yìn wà ní kẹtàn browse kẹ sọ pé tọ́lọ́ wá pé ìlú yìí la wà àkókò lásìkò ń wọlé àsìkò yẹn ni kẹ máa gbèsè òun náà ló jẹ́ ìgbọ́n ní ládá kò ní jẹ́ pé nǹkan ṣe àwọn èèyàn lọ́nà. Jazakumullahu khairan wa ahsana ilaykum. Naam.